Daniel àti Kudusi jẹ́wọ́ wọ́n lólè làwọn fìbọn wọ́ wọn jà nírònà. Àwọn afurasí ọ̀daràn méjì kan, Daniel Ojo ẹni 20 ọdún péré àti Kudusi Ahmed ẹni ọdún 27 ti ń ṣàlàyé ẹnu wọn fáwọn ọ̀tẹlẹ̀múyẹ́ lẹ́ka tí wọ́n ti ń tọpinpin ìwà ọ̀daràn, ìdigunjalè àti jàǹdùkú ṣíṣe ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá Èkó tó wà ní Pàǹtí, Yábà, látàrí bí wọ́n ṣe ká ìbọn àti oògùn abẹnugọ̀ngọ̀ mọ́ wọn lọ́wọ́ lópin ọ̀sẹ̀ tó kọjá yìí. Wọ́n láwọn méjèèjì ti jẹ́wọ́ pé olè làwọn fìbọn náà jà nírònà. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó, Benjamin Hundeyin, tó kọ́kọ́ fọ̀rọ̀ yìí léde nínú àtẹ̀jáde kan sọ pé nǹkan bíi aago 4 ìrọ̀lẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 18 oṣù February tá a wà yìí ni ẹnìkan ta àwọn ọlọ́pàá ikọ̀ ayárabíàṣá Rapid Response Squad RRS lólobó pé wọ́n kẹ́fì ìbọn lọ́wọ́ ẹnìkan, wọ́n ní ṣe ló tọ́jú ẹ̀ sínú báàgì tó gbé kọ́rùn. Èyí ló mú káwọn ọlọ́pàá náà tọpasẹ̀ ẹ̀ lọ. Ọ̀kadà tí wọ́n fi ń ṣe pàtiróòlù ni wọ́n gùn, wọn ò fẹ́ kí Jagunlabi fura. Nígbà tó sì di aago 4 ìrọ̀lẹ́, wọ́n rí Daniel mú, wọ́n sì bá ìbọn àti oògùn abẹnugọ̀ngọ̀ lọ́wọ́ ẹ̀ bí wọ́n ṣe wí. Lọ́jọ́ kejì, ìyẹn ọjọ́ àìkú Sunday ọjọ́ 19, agbègbè Ọjọ́ta nítòsí bíríìjì táwọn ẹlẹ́sẹ̀ ń gbà sọdá títì márosẹ̀ làwọn ọlọ́pàá RRS ti mú Kudusi ní tiẹ̀. Inú báàgì lòun náà tọ́jú ìbọn àgbélẹ̀rọ ọwọ́ ẹ̀ sí, òun náà sì kó àwọn oògùn dúdú síbẹ̀ pẹ̀lú. Wọ́n béèrè ibi tí wọ́n ti rí ìbọn àti iṣẹ́ tí wọ́n fìbọn ṣe, ṣùgbọ́n wọn ò fèsì. Ìgbà tí wọ́n dé tọlọ́pàá lójú ọlọ́mọ òtó ni wọ́n ti bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ pé olè làwọn fi irin tútù tó ń fọ́ wọn akin ọwọ́ wọn jà. Wọ́n láwọn onímọ́tò àtàwọn èrò tó ń kọjá lọ làwọn ń jà lólè. Hundeyin ní ìwádìí ṣì ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ yìí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.